080 30 45 63 83. ọmọ ọmọdé kẹ́kẹ́ ni mí o ọmọ kì lábẹ́rẹ̀ ń orí òkè ọ́fíìsì àwọn bẹ̀rẹ̀ ọ́fíìsì mi wà wọ́n ṣe electronics lábẹ́rẹ̀ iṣẹ́ electronics lórí òkè ọ́fíìsì àwọn ẹ̀bẹ̀rẹ̀ fáìlì iṣẹ́ ti lákọ́lé mi Ìfagbẹ́rọ Herbal Research Center pẹ̀lú àṣẹ Ọlọ́run ìdààmú ayé òní bá ọ. ǹjẹ́ ẹ mọ̀ wípé òṣì máa ń sọ ẹ̀gbọ́n di àbúrò? ẹ̀gbọ́n wa di àbúrò. ọmọ pé òṣì máa mú kí ẹ̀gbọ́n máa pe àbúrò ẹ̀ ń bàbá sáà ẹ wá lẹ tó lókùtà ṣe sáà kí wọ́n nígbà tá àbúrò sùn. mo wà lórí amóhùnmáwòrán ní ìjẹta kọ́hún mo wá lẹ́nu ọmọ olórí kan tí ń bẹ́ ń tà sí tí wọ́n pè ń ṣaṣú àbíbò náà ti pè é ṣé ẹ mọ̀ pé ṣẹ̀kẹ̀rẹ̀ dùgbò ó ń bẹ lọ́wọ́ rẹ̀ bá ti ń sọ̀rọ̀ yìí mo wá rí bàbá kan tó ń bá sọ ó ní bàbá ló ń pe ṣaṣú o ẹgbẹ́ ọmọ rẹ̀ wọn ló ń pè ó ní bàbá àyà mi wá já. kò gbọ́dọ̀ ní ọmọ ọgbọ́n ni ọlọ́sẹ̀ tí ń mínú gbá Ìlọrin lòun ti wá gbà àgbákò kan bẹ́ẹ̀ lù lọ. bìsàbìsà àbí kí ló pé kábíyèsí Olódùmarè. ìwọ dúró mbẹ má wàá gbọ́sẹ̀ tí ń mínú gbá lọ́wọ́ wa lọ́rin ọṣẹ bìsàbìsà. nǹkan ṣẹlẹ̀ o. ọgbọ́n ọṣẹ sàásù ó ti sẹ̀. Fagbero nǹkan kan yà mí lẹ́nu nípa ọṣẹ yìí. ọṣẹ ìjọsìn kọ yìí. ọwọ́ tó alára kálá ọ̀la mo ti tà tán. ẹnìkan pè mí náà ni ó tó bí ẹ̀bí mélòó kan tí wọ́n pè mí pé àwọn òrọ̀ tí ń bá wọn bẹ Fagbero pé ọṣẹ yìí. ọdún àfọ̀sẹ̀ kankun. tọ mo dúpẹ́ o. 20,000 ni no price. mo dúpẹ́ o Fagbero. kí ni o wí. wọ́n ti fi ọ̀sẹ̀ kan kún. no pricing. ọṣẹ ọ̀hún rèé. òṣì máa mú kí ẹ̀gbọ́n di àbúrò. òṣì máa mú kí yẹ́sà ẹ̀gbọ́n máa kọ́lé àbúrò máa kọ́lé ẹ̀gbọ́n sì lọ́ máa jí sómẹ́. àní ibẹ̀ ni mo ti gẹ́ẹ̀tì àwọn èso yìí ibẹ̀ mo ti rí àwọn èso yìí kó. ilé àbúrò rẹ̀ ilé àbúrò rẹ̀. ó mà ṣe o. ọgbọ́n ẹ̀gbọ́n rẹ̀ máa kọ́lé ìwọ supervisor rẹ̀. nǹkan mà ṣe. ẹ̀gbọ́n máa kọ́lé iṣẹ́ ìwọ supervisor rẹ̀ àbúrò ọ̀rọ̀ ọkọ̀ ìwọ náà máa fọ́. ẹ wá nígbà náà ni ogun àkọ́bí kò sógun àkọ́bí kan bí kan má sùn ní kó lè sún bá ọba yẹn ti sùn ayé ẹ bàjẹ́ nù wá gbósólẹ̀ àwọn ọṣẹ ìyọnu bọ́tà tí ní dọ́là mú wọ́n sọ fún wa àwọn ọṣẹ burúkú rè àwọn ọṣẹ bìsàbìsà àwọn ọṣẹ sàásù àwọn ọṣẹ ó ti sẹ̀ àwọn oṣó ó ti sẹ̀ ń bẹ ńlẹ̀ 080 30 45 63 83 080 30 45 63 83. ìjọ ọmọ wípé òṣì máa ń sọ ọkọ kí máa ń sọmọ ọ̀dọ̀ fúnyàwó. yóò sọ ọkọ di ọmọ ọ̀dọ̀ fúnyàwó. tọ́yàwó tọ́kọ́ dìgbẹ̀wò dání. ọ̀nà ló ti máa gbọ́ tí ọkọ ọmọ ní mọ́mì kí lẹ ní kí n ṣe mà. nǹkan ti bàjẹ́. ayé rẹ̀ ń bàjẹ́ lọ wọ́n sùn. pátápátá. wọ́n máa gbọ́sẹ̀ sàásù lọ́rin ọṣẹ bìsàbìsà àwọn oṣó bìsàbìsà àwọn oṣó sàásù káyé rẹ̀ má bàa bàjẹ́. ìyàwó tí wọ́n ní mọ́mì eléri ibú ọwọ́ sùn wọ́n sún ti yàwó rẹ̀ ayé rẹ̀ yìí. mọ́mì aṣọ yẹn ìgbà wo lẹ ní kí n fọ. mọ́mì ìgbà wo lẹ ní kí n fọṣọ yẹn. mọ́mì mo ti fọwọ́ kalẹ̀. mọ́mì mo ti ọmọ yẹn mo gbé dání tó fi sùn ní. òsì ń bọ̀ ọjà. ẹdún náà gbé èyàn ti ṣe mọ́mì fún yàwó ẹ̀. wọ́n pé ìfẹ́ ni wọ́n ní ìfẹ́ fọ́jú. ìfẹ́ wo ló fọ́jú àbí wọ́n ti gẹ́ẹ̀kì rẹ̀ wọ́n ti gba nẹ́tíwọ̀kù lọ́wọ́ rẹ̀. ṣé wọ́n ti gba nẹ́tíwọ̀kù tiẹ̀ náà báyìí. yẹra rẹ wò. ṣé nẹ́tíwọ̀kì rẹ̀ ò ti dàrú. bó bá dàrú àtúnṣe sì ń bẹ o. kò dúró lé. kò tí ì pẹ́ jù fún ọ. ogun ẹtì ń bẹ́ lòmíì já pé kí wọ́n á ní ń pè wọ́n lọ́tùnla ń pè wọ́n jọ mẹ́rin ogun ẹtì kò ní jẹ́ ọ̀rọ̀ náà lọ́bọ̀rọ̀. ó déjò mọ́ fìlà ó gbé náà kárí mu. òsì ni ó fi ná sórí òrùlé sùn. òsì ni òjá gbọ́ ayé ilẹ̀ Yorùbá. ṣé ẹni tí ń pe mọ́mì ní pé ìyàwó rẹ̀ mọ́mì ẹ wá lọ gbé 10 million fún pé kọ́ pa ìyàwó rẹ̀ tí ò ní pa. òsì ní bá wá jà lẹ́yìn Yorùbá. òsì ti bá a múlẹ̀. àwa wá jáde pé mo kàn dúró náà ni pé
ṣé ìpèníjà wa lẹ̀ Yorùbá ni àbí òṣì dámi náà òṣì ni mo wá rí pé òṣì ní ń jà wá ń nà ẹnu ìran Yorùbá òṣì ni èmi náà mo gbà bẹ́ẹ̀ kìí ṣe pé kankan èdè awúlẹ̀ tó ti kú látọdún o. káwọn lẹ̀wò tó kú lọ́mọ Yorùbá ti ń gbàbọ̀dé fúnra wọn káwọn lẹ̀wò tó di kó ṣépè nǹkan ti bàjẹ́ mọ́ra Yorùbá lára. Fúlàní kan ó lè ní 200 cows 300 cows lọ́ba ta màálù méjìlá sọ́jọ́ kọ́lé ọ̀rọ̀ kan. àwọn wá dúró lórí àgbèsù gba méjì ìgbà mẹ́ta ayéka akẹ́kẹ́ méjì èló níjọ́ bèrè lọ́fẹ́ náà. ọmọ kékeré ó wà gbó kúṣákúṣá lọ́wọ́ ọlẹ̀ kíkọ́ ilẹ̀ dúró. gbogbo kòkó tá a lá ní kòkó mélòó àwọn ọ̀dọ́ ṣe ká apply sẹ́ńsì wa ká já ká má sùn. bàbá ti sùn ó bí ọba rẹ ṣe kú pẹ̀lú òṣì ni wọ́n ló kú pẹ̀lú òṣì. bí ìyá rẹ ṣe lónú òṣì tẹ́ ẹ bá rà dákú ni wọ́n ló ń lónú òṣì. ọjọ́ wa gbé oṣó bìṣàbìṣà àwọn ṣe bìṣàbìṣà àwọn ṣe ṣàṣù àwọn ṣe ṣàṣù tó fi lówó àwọn ṣe ti mínú gbà àwọn ṣe ti mínú ké ọmọ burúkú lọmọ rẹ ọjọ́ ká mọ̀ pé nǹkan burúkú wà ń lọrin kí mo rí. ó jẹ́ ká mọ̀ wípé mẹ́wàá ń bẹ lóde Ìlọrin. eré ló pé ní ìlú Ìlọrin ìlú agbára ni ìlú Mọdákẹ́kẹ́ ìlú Ògùn ni mo wá kó Ògùn láti Mọdákẹ́kẹ́ mo wá kó tẹ̀dó sílùú Ìlọrin mo wá gba agbá àlọrin kún Ògùn tí mo kó láti Mọdákẹ́kẹ́ gbogbo ẹ̀ wá dìdàkudà sí mi la. ló bá lè kókó bí ọ̀tá. mo wá di èèkàn mo wá di àpẹ́sìn kàṣà tí mo gbọ́ lóògùn forí balẹ̀ fún. ọ̀gbọ́nì ọjọ́ orí kọ́ àṣìṣe níbẹ̀ nù àjẹ́ ọjọ́ orí o. eré ló gbé ní gbogbo ẹni tẹ́ wà lọ́la ìdààmú ayé òní báyìí. ó dàṣẹ. ọkàn yóò balẹ̀. ó dàṣẹ. ẹ o éèdì bá fún yín lónìí ẹ̀ẹ́dẹ́lógún ni olótú kékeré tèmi máa ń wò òun ni mo kó wá nílẹ̀ ń bì àwọn tó dì ní ẹ pè wọlé láìpẹ́. àmọ́ ẹ máa bá wa ṣe àìtó yìí. máa ṣe àìtó jẹ́ káwọn èèyàn mọ̀ wípé òsì ní ìdààmú ọ̀ràn Yorùbá tá a fi gbọ́ra wa yé tá a fi ń dalẹ̀ ara wa tá a fi ń bára wa jà. kí mo wí. òsì ló ń dààmú ìran Yorùbá ṣé wọn fi ń bára wa jà. náà ó sì ní ìdààmú wọ́n ti gbà bẹ́ẹ̀ fagbéró. òsì mo kọ́ sí orí mi ẹlẹ́dàá mi kọ́ òsì. orí mi mo kọ́ òsì o. ẹlẹ́dàá tèmi mo kọ́ òsì. ìṣẹ̀dá mi kọ́ òsì. mo gbórí mi mo gbẹ́lẹ́dàá mi mo kọ́ òsì. orí mi àpérè mo dì ọ́ mú o mo mọ̀ kọ́ òsì. mo kọ́ òsì o. òsì mọ́mọ́ ìyá lọ́dọ̀ mi. orí ọlọ́lá ó pè mí rán níṣẹ́. òsì mo kọ́ ọ́ o. gbogbo wọn tó ń gbọ́ mi ló bá wọ gbórí rẹ mú wọ́n bá wọ mọ́ sì gbá mú ní ọ̀rọ̀ orí atẹ́gùn ni ẹnu kó tòsí ní kó bó sì kúnu. èmo tún dì múlẹ̀ kan sí orí mi ò ní gbàbọ̀dé. orí tèmi náà ò ní gbàbọ̀dé. Ọlọ́run mo kọ́ òṣìṣẹ́ ìwọ́n tó ń ṣe ètò yìí òṣì ó kú ọ̀nà ayé rẹ̀. àṣẹ o. kí ni wọ́n wí gbogbo ìwọ́n tó ń ṣe ètò yìí òṣì ó kú ọ̀nà ayé rẹ̀. ó dàṣẹ. ìwọ́n tó ń ṣe ètò yìí ò ní mọ̀ọ́sì. àmì Olódùmarè. ìjọba wípé òṣì máa ń jẹ́ kí yòó wà kí wà ní. bẹ́ẹ̀ ni kò sí òṣì ẹ jẹ́ kí yòó ronú jinlẹ̀ bó ṣe yẹ kí yòó ronú normal you will think out of senses you will think abnormal. ọ̀wọ́ arágbàlagbà á pé gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ bó bá jẹ́ ti kú ni òun gbà. àwọn alágídí òṣì nu àwọn ẹni òye wáyé àpẹ́ bó bá jẹ́ ti kú òun gbà. ọgbọ́n jí Pasuma sọ ni gbogbo làgò mọ́lẹ̀ owó ni ò tí ì dé bó bá dé tán kò ní lè làgò mọ́lẹ̀ mọ́ tó bá ní ọ̀rọ̀ kan tí ń jọ ẹ pàmílẹ̀ ní ẹkú sọ́dọ̀ ọkọ̀ tẹ̀mí mọ́lẹ̀ kí n kọjá òsì ń bá ó bá dé kò ní fẹ́ kú mọ́. àló sì ń bẹ lára ẹ̀ ni ẹni tó sì máa ń bẹ lára rẹ̀ ìsọ̀rọ̀ sí rẹ̀ ló fi mọ̀ pé ó sì ń bẹ lára rẹ̀. ó ti ẹ̀gbọ́n wọn pé òsì náà máa gún ni. òun ló gbìyànjú ó lọ sí ní máa lágídí olówó ní lágídí tí ó lè wò kó lè pa wọn láwọn lè kàn wọn lẹ́sẹ̀ tó wọn bẹ́lẹ̀ tó wọn nà jẹ́ bàtò mú jẹ́ ọgbọ́n ni ìwọ olórí Saheed Òṣùpá ní kó ló ń bá yẹn bẹ́ẹ̀ nìkan fà wàhálà. kó mọ wá pé bó bá já sí ti kú òun gbà. olórí Pasuma olórí K1 the ultimate kọ́ sọ. kò ní bá wọn sọ orú ẹ̀. wọn ò ní bá wọn sọ orú ẹ̀ o. èèyàn tó ti lówó àmọ́ sọ pé wàhálà lòún wá. èèyàn tó bá ti lówó ò ní ronú wàhálà láyé kò ní ronú àìsàn. yóò máa sá fún wàhálà ni. èèyàn tó bá lówó ẹ̀wọ̀n mójútó ní rárá rẹ̀ ni yóò máa mójútó bó lọ́kàn ló ṣe balẹ̀. wọ́n wà ní òsì ayé rẹ̀ ọyí padà wọ́n ń lagídí nígbà ẹ̀kíní kan. ọwọ́ pé àádàbẹ̀rú ni àádàbẹ̀rú ni. ó lọ sí ẹni lọ́wọ́ jòkó sílé olóṣèlú. tí bá kọjá ní olóṣèlú mi àwọn kan wà lọ jòkó sílé ọ̀la wọn lọ kí láàárọ̀ wọn máa ṣẹ́kù sílé rẹ̀ òsì bọ́ ọjà bí ìyá rẹ̀ bá ń lọ ilé olóṣèlú lọ mú ìyá rẹ̀ kú ọ.
olóṣèlú èso oore fún yàn. ibi ọtún gbà yọ yìí ọmọ tó lágbára díẹ̀. olóṣèlú èso oore fún yàn. owó wa náà wọ́n ń fún wa. wọ́n máa mú nísìnyí. wọ́n wá ní fún olówó tó fi làbọ̀rọ̀. bí 1,000 2,000 owó gbà mọ́. owó ò dákọ mú. kíní kan tó wà ní bólóṣèlú bá fún 1,000 lónìí ó ní jọ́tà tí ọkọ̀ sí. bólóṣèlú bá fún 20,000 lónìí mọ́rò pọ̀ gbàgbé o. níjọ́ tó o bá sọ fún wípé kò wúlò yóò sọ fún ọ pé ní déètì báyìí yóò lọ gbé jọ́tà jáde. kí ni ọmọ ni. yóò ṣìrègùn. àlólóṣèlú kò ní náwó láì kọ́ sí jọ́tà. kẹ̀kẹ́ lọ́dọ̀ kó sí ilé mínísítà ilé ọ̀nàrẹ́bù ilé house of rep ilé councillor ilé gbogbo wọn nígbà ń wò yín pé o ò rí wọn oore tó lóṣèlú ó ṣe fún ọ. Fagbero nọ́mbà rẹ̀ kan tó bá mi pè àwọn èèyàn tó fẹ́ gbọ́ nọ́mbà. 080 30 45 63 83 080 30 45 63 83. ìjẹ́ ọmọ pé òsì tó jẹ́ta owó òsàlẹ̀ bàbá wa òsàlẹ̀ Yorùbá. òsì ló mú kí ìran ọmọ aládé ọmọ ta òsà bàbá rẹ̀. ẹ wá láàrin tó sì sí. gbogbo òsà tó jẹ́ lágbára tí ń ṣàbòbò wà nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀rẹ́ ti tàṣẹ torí òsì. gbogbo ohun àmúṣagbára wọ́n ti tà tán. gbogbo ojúlówó òsà wọ́n ti tà dànù. ọjọ́ mọ̀ pé àwọn aṣọ kan bẹ àwọn aṣọ jọ àwọn aṣọ kìjìgbà àwọn aṣọ àná àwọn aṣọ dàńdógó àwọn èèbó tún rà àwọn sáyà bàbá aṣọ àwọn aṣọ tó ti ní ìmísí àwọn bàbá wa nú. ọba kan ń jọ ní ilẹ̀ Yorùbá lára àwọn bíi tá a ti ṣẹ̀ wá ó sì ta òsáwádà nù. òkúta ojúmọ́ bí ojúmọ́ ti mọ́ wá lé Ifẹ̀ ọba kan lọ́tà dànù ǹdàpọ̀ èèyàn. àwọn kan ló tà ń gbà kan. ẹja kí ọ̀jájá bá ń kí ọ̀jájá yìí ọ̀jájá kejì ọ̀yọ́ mi bá ń kí. ohun tí ó kí Ọọ̀ni Ifẹ̀ ó ti ń kí ohun tí ó sì kí ó ti ń kí. sábà fún un gbọ́dọ̀ méjì kí. òun náà máa ń pè ní àlàkà ọmọ àpáàrà òun náà ń pè ní òòṣà. ṣé o mọ̀ wípé tá a bá ń pè èkejì òòṣà ó tún yàtọ̀ sí ká pé òòṣà. bẹ́ẹ̀ni. Ọọ̀ni rìṣà ọ̀jájá kejì ẹkùn ọmọ Gíẹ̀sí ọ̀jájá tí ń játẹ̀ nǹkan kan dẹ́rù bà mí nípa Ọọ̀ni Ifẹ̀. Ọọ̀ni Ifẹ̀ ṣòro láti máa kì torí pé kí ni bá a ti bí abí agbára mọ́ ni abí ọlá mọ́ ni abí iyì mọ́ ni. òun náà lọ́ba tá a rán wá láti wá tó lẹ Yorùbá tó orílẹ̀ Yorùbá tó dé ní nǹkan tó ni. àní àyà mi já nígbà mo rìnrìn tí mo lọ rèé gbọ́ bí ọ̀rọ̀ ìbí rẹ̀ ṣe jẹ́. Ọọ̀ni of Ifẹ̀ ara àwọn agbára alẹ́ Yorùbá kan bàbá ti gbé wọlé jọ. ọmọ tó wọlé ayé lágò kan ọ̀sán gẹ́gẹ́. ọgbọ́n ni ara àwọn agbára Yorùbá tí wọ́n tẹ̀dánù bàbá ti lọ fi owó gbà padà wálé ń jò lẹ̀. kábíyèsí o Ọọ̀ni Ifẹ̀. àpótí ẹ̀rí Yorùbá. Ọọ̀ni Ifẹ̀ kábíyèsí rẹ. bàbá ọ̀pẹ́. sàdánkátà rẹ. ó gbọ́. àṣẹ. ọ̀tọ̀. àṣẹ. gbogbo àwọn nǹkan wa àwọn ọba òsì àwọn ọba elébi àwọn ọba tí wọn ọ̀rọ̀ tọ̀lá wọn wá tà fáwọn òyìnbó wọn tà wọn agbára wa dànù òsì ní. ó mà ṣe o. ọjà múra kọ́ ọmọ bọ́ sì kú. ọjà múra kọ́ ọmọ kọ́mọ jẹ́ wípé òsì tó jogún lọ́wọ́ bàbá rẹ̀ ọmọ rẹ̀ náà tún jogún òsì. wá sí ọṣẹ bìsàbìsà ọṣẹ sàrà sú ọṣẹ àgbákò téèyàn fi là. ọṣẹ tí ò ní nǹkan èèyàn nú. ọṣọ tí ò ní nǹkan èèyàn nú. pèmí sọ pé bàbá ọṣọ tí ń fi là wọ́n gbówó gidi fún mi Ọlọ́run oníbàbọ̀ ní tààrà lákàntì èso lọ́la. rárá o. wọ́n mi lọ èso lọ́la. wọ́n fẹ́ mi lọ́wọ́ gidi ń ṣe àwọn oṣó tí ò ní nǹkan èèyàn nú tọ́dẹ̀ lànà ayé. ẹ pè mí sórí nọ́mbà bí 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. ìjọ ọmọ wípé òsì ló mú kí ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ọ̀tá ẹ̀tọ́ wá dànù.
sọ fún mi nílẹ̀ Yorùbá olóṣèlú mélòó lọ́ra iṣẹ́ federal wálé bí wọ́n bá níṣẹ́ federal gbà wọ́n tó tà fáwọn ọmọ Haúsá ni bẹ́ẹ̀ ni wọ́n tà fáwọn ọmọ Yíbò ni. wọn pé mú iye báyìí wá iṣẹ́ tó yọjú yìí ìwọ náà máa lọ rèé ṣe. gbogbo yẹn ní ń borí délé. àṣẹ. kò ní dá fún gbogbo yín. gbogbo àwọn tó ń ṣerú rẹ̀. ọkàn yóò ní balẹ̀. àṣẹ. gbogbo àwọn ipò tààrà láàrin ilẹ̀ Yorùbá tó yẹ kẹ́ ẹ̀ mú wọlé ẹ wà á tàdánù torí òṣì. gbogbo ẹ̀dá tó ń ṣe bẹ́ẹ̀ ò ní borí délé. òṣì ló mú yín tẹ́ ẹ fi dépò. bóni ọ̀fẹ́ kan bá wá dé kàkà kẹ́ẹ̀ra iṣẹ́ wálé fáwọn ọmọ Yorùbá ẹbẹ̀ bá wá ríṣẹ́ tán fún yín slọ́ọ̀tì lẹ́yìn tẹ́ wà l'Ábùjá tẹ́ bá fún yín slọ́ọ̀tì ẹ tún wá tà fáwọn ọmọ Yíbò ẹ mú wá mílíọ̀nù wá. kò yẹ kó máa rí bẹ́ẹ̀. nítorí kẹ́yìn ò mú wálé ní sọ́jà Haúsá lọ́pọ̀. àwọn ni. ní navy Haúsá lọ́pọ̀. ọmọ Haúsá nìkan ni. Haúsá lọ́pọ̀. ọlọ́pàá Haúsá lọ́pọ̀. kí wọ́n ní ẹ̀yìn lérí ibú ẹ̀yìn olóṣèlú yìí ṣe gan l'Ábùjá. tẹ jẹ́ràn Yorùbá ẹ̀yin tẹ jẹ́ràn Yorùbá bẹ́ẹ̀ wúlò. gbogbo náà ní sí ń tó sì kò sẹ́yìn táyé rẹ̀ padà bàjẹ́. Fágbèrò mo fẹ́ bá a bá ń dákọ́ ká máa yàn án. ọmọ pé kìí ṣe gbogbo ìran Yorùbá náà ló ṣe bẹ́ẹ̀. àwọn tó ń gbàbọ̀dẹ̀ nínú ìran Yorùbá àwọn làá máa fi ré làá máa fi bú. gbogbo wọn nu Ọlọ́run nu. ẹ wá sọlẹ̀ Yorùbá di dédédé. ẹ sọ fún mi sẹ́nitọ̀ ńlẹ̀ Yorùbá yìí mélòó lọ́ọ́ ra ok ẹja sọ fáwọn tó wà ní pírẹsẹ̀ntì mélòó lọ́ra ṣe 20 wà lé tó kọ́ wá sí tó yọ 20 rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ constituency mi o ẹgbẹ́ ní polybooth by polybooth. wọn ò ní ṣerú ẹ̀ láíláí. àwọn ọmọ Haúsá ń gbéṣẹ́ wọlé lójoojúmọ́ ni. òṣì ò ní já ṣerú ẹ̀. òṣì tí bẹ lára wa ò tí ì kú o. ẹlẹ́kùn ẹsẹ̀ sùúrù á dá iná òun láìpẹ́ yìí. ẹ wá gbé ẹ wá sọ ní jígèdè ẹ wá lọ jòkó sàbújá ẹ lọ sí kankan wá. inú bíbí wọn ò bẹ̀ ọ́ níṣẹ́ o ẹ̀dọ̀ fùfún ọmọ bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀. àwọn wèrè ẹ̀rọ pẹ̀ṣẹ̀. àwọn òṣì àwọn òfò àwọn àdánù. Fágbèrò ẹ̀rọ. ẹ gbọ́ mi àwọn òṣì àwọn àdánù ẹ lọ Àbújá ìmúṣẹ́ wálé. àti sẹ́nitọ̀ tó wà ń bẹ̀ àtàwọn èyí tó gbéra ń bẹ̀ mélòó ló lè sọ pé òun múṣẹ́ 50 wálé fáwọn èèyàn tó ń tún kò lórí ẹ̀. mélòó ni. ọmọ ga o. 090 090 20 20 17 17 19 19 99 kí ló lè jẹ́ pèsè ẹ̀dá akọ yá da yín lóhùn. nọ́mbà tèmi gẹ́gẹ́ tẹ́ pè ní 080 30 45 63 83. hello. kí lórúkọ yín láti bọ̀dẹ̀ tí bá mi sọ̀rọ̀ o. ó ti sá lọ o. 090 20 17 1999 090 20 17 1999 nọ́mbà tèmi gẹ́gẹ́ 080 30 45 63 83. hello. ẹ káàárọ̀ láti bọ̀dẹ̀ tí bá mi sọ̀rọ̀ o. láti Ìkòròdú ni o. kí lorúkọ yín o. Adétọ́lá ló ń sọ̀rọ̀. Adétọ́lá ọmọ kí ni. ẹ̀yin tẹ́ bá pè sórí ètò ẹ̀yin tẹ́ pè tá a bá yín dífá ni tá a wo nǹkan tí ń ṣẹlẹ̀ tá a bá ń bí ẹ̀yìn lógún léèrè kí ni ìṣòro ayé yín tá a sọ fún yẹn ní pè sórí bí. 090 20 17 1999. hello. kí lorúkọ yín láti bọ̀lẹ̀ tí bá mi sọ̀rọ̀ o. Adékọ́lá lórúkọ mi o. láti ìlú o. Adékọ́lá ọmọ kí ni. Adékọ́lá ọmọ alọ́gbà láì. ẹ̀dùn bá wọn náà kí n dá yín lóhùn. bàbá ẹ múra kí wọn bọ́sọ̀ sí lọ́rùn ìtọ́jú bẹ́ẹ̀lẹ̀ fún yín o ẹ lówó lọ́wọ́ o. síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ lówó lọ́wọ́ náà ṣe lówó lọ́wọ́ ni. Rárá owó pọ̀ lọ́wọ́ mi. Ìtọ́jú bẹ́ẹ̀lẹ̀ fún yẹn ní yúrí ń bì ẹ lọ wá ata kí ni mo wí. Ata pupa epo pupa aṣọ pupa múrí márùn mẹ́ta ẹ lọ fi ṣe sàárà fún obìnrin aláboyún tó bá jáfọ́jú. Obìnrin aláboyún tó bá jáfọ́jú. tó jáfọ́jú
Àtàkùpá, epo pupa. aṣọ pupa. aṣọ pupa àti múrí márùn mẹ́ta tó jówó pupa pé kí gbogbo òpónjú ayé mi ọ lọ obìnrin aláboyún tó bá jákọ́jú Okay, sir. wọ́n bá wú ọwọ́ adé wá sí wọ́n mọ́ wa rí wọ́n lọ́mọ ṣùgbọ́n mọ́jọ pé tó fi ṣe torí pé ìkanjú bẹ́lẹ̀ fún ọ. hello Ẹ̀jẹ̀ rẹ̀ káàárọ̀ sọ. kí lorúkọ yín láti bọ̀lẹ̀ tí bá mi sọ̀rọ̀ o. Ṣọlá lorúkọ mi fún ìṣẹ́jú. Ṣọlá ọmọ kéde láti Kogi. Ṣọlá àbẹ̀rẹ̀. Ọmọ Rabat. ọmọ Rabat ẹ̀dúró báwọn náà. orí ọmọ tuntun kan ò jìnà sí mọ́ òun. ṣé ìyàwó yín wà nù oyún ni? ṣé ìyàwó yín wà nù oyún ni? ọmọ tuntun kan ò jìnà sí ẹ̀ gbọ́dọ̀ sẹ́yìn mẹ́ bá lóyún láìpẹ́ yìí o. ìràwọ̀ tí sì máa ń jọba nìràwọ̀ yín o. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìràwọ̀ tí máa ń jọba ni ìràwọ̀ tí máa ń jẹ oyè ìràwọ̀ tí máa ń pàṣẹ. ṣé ẹ̀ máa ń jọba lé yín ni? tọ̀ ẹ lè pè mí lẹ́yìn ètò ṣùgbọ́n dààmú bẹ́lẹ̀ o tẹ́ ẹ̀ bá múra wọn ní jẹ́ lórí tí àwọn bàbá yín ẹ pè mí lẹ́yìn ètò ká wo àwọn nǹkan tá a ṣe torí pé ìràwọ̀ yín tí wọ́n ti rí ni wọ́n fi ń ṣàṣì wọn ò fẹ́ kẹ́ ẹ dórí ipò àwọn bàbá yín ẹ pè mí lórí lẹ́yìn ètò ẹ sì gbọ́dọ̀ gbọ́dọ̀ fi níyàwó o torí pé wọ́n ti fi ẹtì sílẹ̀ àti bímọ yín ẹ pè mí lẹ́yìn ètò. 09020171999 09020171999. hello. Hello, ẹ káàárọ̀ sọ. kí lorúkọ yín láti bọ̀lẹ̀ kí bá mi sọ̀rọ̀ o. kí lorúkọ yín Muyideen ọmọ kí ni ẹ̀dúró àwọn náà. ìdààmú wà nílẹ̀ fún yín bàbá yìí ìpọ́njú wà nílẹ̀ fún yín ẹ sì lówó lọ́wọ́ àlákàlà sí ń ṣẹlẹ̀ ọkàn yín ò balẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dákẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ń gbọ́ yín ẹ pè mí lẹ́yìn ètò 08020171999 nọ́mbà tẹ́ pè mí gangan sí 080 30 45 63 83 080 30 45 63 83 ìlú Ìlọrin mo wà lágbóbá tẹ́bá ti délé epo Alhaji Prince Muritala Ibrulak lágbóbá organizer kan mẹ́lá pọ́sìtì ilé epo yẹn Alhaji Asani ọmọ ẹ̀dẹ́ bèrèlé Fágbérú ọmọ Òrìṣàtọ́lá hello ẹ sọ̀rọ̀ lókè mi ò gbọ́ yín o láti bọ̀lẹ̀ tí máa mi sọ̀rọ̀ o látẹ̀kọ́ kí lorúkọ yín o ẹ ti gbìyànjú náà ayé o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ ti ìjà náà o ẹ ti gbìyànjú gan náà ayé ṣùgbọ́n ẹ ti ìjà náà tọ́ba ní ẹ ń gbìyànjú ẹ ti gbìyànjú gan ṣùgbọ́n ọ̀tá lọ́pọ̀ fún yín iṣẹ́ oṣoolẹ̀ lẹ̀ ń wá bẹ́ẹ̀ ṣe fẹ́ lówó lẹ̀ ń wá bẹ́ẹ̀ bá ṣẹ́gun ọ̀tá ẹ̀ lè rọ́nà lọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ pè mí lẹ́yìn ètò 080 30 45 63 83 080 30 45 63 83 ìlú Ìlọrin mo wà lágbóọba tẹ́bá ti délé epo Alhaji Prince Muritala Ibrulak fọgànáìsà kan lọ́pọ̀sìtì rẹ̀ bèrèlé Fágbérú ọmọ Òrìṣàtọ́lá orúkọ fọgànáìsà yẹn Alhaji Asani ọmọ ẹ̀jẹ̀ ọjọ́ Tuesday nìkan sọ mọ̀ fi dáhẹ̀ lóhùn nílùú Ọ̀fà lọ́sùn tẹ̀ lọ́pọ̀sìtì ilé epo mọ́fàs tó wà ní Ọ̀ṣun tẹ̀ ilé Alhaji akẹ́kọ̀ọ́ sẹ́nẹ́dọ́nìkì lábẹ́rẹ́ History Electronic orí ọ́fíìsì àyẹ̀ lọ́fíìsì mi aago mẹ́jọ àárọ̀ sí aago kan sọ́mọ́dá yẹn lóhùn nílùú Ọ̀fà orúkọ yín láti bo Muslim ọ̀tún. láti ìlú wo Láti Èkó. Muslim ọ̀tù ọmọ kíni Ọmọ Anọ́tà láì. Muslim ọ̀tún ọmọ Anọ́tà láì. ok
wọ́n ní ẹ fọkàn balẹ̀ o kí ni mo wí. wọ́n ní kí n fọkàn balẹ̀. ìdí owó ń bọ̀ o ìfọkànbalẹ̀ sì ń bọ̀ wá ṣùgbọ́n wọ́n ní ẹ má fi tún nútọ́ rẹ̀ mọ́kẹ́ni wọ́n máa sọ̀rọ̀ yín fọ́ rẹ̀ nítorí pé bínú tí ń ṣe rí lẹ́yìn ṣe fi ń bá àwọn ọ̀rẹ́ ṣe bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Hello. Hello sir, mo gbé yín dáadáa sir. Mo ní bínú yín ṣe rí lẹ́yìn fi ń bá àwọn ọ̀rẹ́ yín ṣe. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe ń dà yín ẹ má finú tán wọn mọ́ ọ̀dàrẹ̀ ni wọ́n ẹ má kára lé wọn. Kí ni mo wí? Ṣé kí n pè lẹ́yìn ètò? Ẹ pè mí lẹ́yìn ètò ẹ nílò sàárà omi tẹ́ ṣe kankan. Nítorí pé omi ní ṣe pẹ̀lú ìràwọ̀ yín. Yes sir. 080-30-45-6383 nọ́mbà tẹ́ pè mí sí nìyẹn. Má jẹ́ kí òṣì ó borí rẹ. Òṣì ló bá àrùn. òṣì lọ́ba àrùn. Kí ni mo wí? òṣì lọ́ba àrùn. Wákà sosólẹ̀ tí wọn náà fi là fún ọ àwọn sóní tí ò ní nǹkan èèyàn nú. Nítorí káwọn eléyìí jáde ni wípé káwọn náà fi máa bòdì láti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ń wá wàkú àwọn òrùkọ bí ọ̀bá gérí kò lè lówó. Ó sì lè ló pẹ́ owó èṣù lọ́gbà ń. Owó àtọ̀dọ̀ Ọlọ́run wá ní bọ́ ọba lọ sólẹ̀ ti wa tó fi rówó owó àtọ̀dọ̀ Ọlọ́run wá ní. Ṣùgbọ́n tó ọba ní òun wá agéré yẹn káàkiri owó èṣù nu. Èṣù èèyàn nífẹ̀ẹ́ èèyàn wówó. Kí mo wí? èṣù èèyàn nífẹ̀ẹ́ èèyàn wówó. Nífẹ̀ẹ́ èèyàn wówó. Owó ẹkún ni, owó ìdààmú ni, owó òfò ni, owó àdánù ni ò lè ná pẹ́. Pátápátá òró lọ́dún márùn-ún. Àti ẹ̀wà ríwẹ̀ ẹ̀rí ọkọ̀ ọ́fíìsì àgẹ́gẹ́ òṣèré ọkọ̀ kan tó ti tán ọwọ́ àbáyé àwọn ọmọ rẹ̀ jẹ́. káì ó mà ṣe. Oṣó tí èèyàn fi là ń bẹ láì ní nǹkan èèyàn ẹnu tí ó sì ní bá ọ̀la rẹ̀ jẹ́. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Fágbèrú ọmọ Òrìṣàtọ́lá. Àgbésì gbogbo ológun àgbáyé. Ọmọ Mọdákẹ́kẹ́ ni mí, ìlú Ògùn, ìlú agbára. Ọ̀gbọ́n, ọmọ bẹ̀ ni mí. ìlú Ògùn, ìlú agbára. Mo wá tẹ̀lé sílùú Ìlọrin, ẹ bá ń ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta bàbá ọba ìlú Ìlọrin. Ṣéwù, wàláwò yá ṣùmọ́ká, mí nà ẹ̀ gbogbo ẹ̀yà àfáà ìlú Ìlọrin ò ní dàrú o. Àmì Olódùmarè. Agbọ́ba ni mo wà nílùú Ìlọrin, ọkàn yóò balẹ̀ o. Títí nígbà míì tá tún máa pàdé. Fágbèrú bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pe nọ́mbà rẹ̀ ká fún máa lọ. 080 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83. títí nígbà míì tá tún máa pàdé. Má gbàgbé wípé òṣì ni ò jẹ́nu ọmọ Yorùbá ó kò. Òṣì ló já máa dalẹ̀ ara wa. òṣì ni. Já soso bìsàbìsà fún ọṣẹ bìsàbìsà ọṣẹ sàásù tí wọn ló fi máa jẹyàn láyé pẹ̀lú àṣẹ náà ayé rẹ̀ ò ní dàrú. Àmín o.